Africa Content TV. Ọlọ́run tẹ̀ ti dúró tiẹ̀ báyìí ó tẹ̀ ti mọ̀ yẹn ó ti mọ̀ láì without anybody saying anything. Wow. Super. Ṣé bẹ̀rẹ̀ wá ṣíṣí? It's locked. Okay. Leave it down. Saheed. Okay, ṣé wàá sí wàá ní àbúrò kò mẹ́fẹ́ lọ jókòó ní ọ̀rọ̀ fẹ́sẹ̀. Òwe yìí lọ́wọ́ máa dàgbà. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Gbogbo nǹkan ni máyégún fún gbogbo èèyàn. Gbogbo nǹkan ni bàbá máyégún fún gbogbo èèyàn. Gbogbo ayé ní nǹkan ẹyọ kan. Nǹkan ẹyọ kan. Tí wọ́n fi ń yọ̀ǹgì sí ojoojúmọ́ yìí. Àjídèwé tí wọ́n ń lò wọn ò fẹ́ nìkan. Kò yé wa o. Ọlọ́run má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín o. Má jẹ́ kẹ́ ẹ gbó. Ẹ ní jayé wá sẹ́yìn. Ẹ ní fọlápìtàn. Ẹ ní dẹni tí wọ́n wá tì wáyé. Ilá abilá aliyu láàzì. Alhamdulillah. Ó dọ̀la nìyẹn pẹ̀lú yọ̀dá Ọlọ́run. Ẹ ti dánwó òkú èèyàn gbọ́dọ̀ fi yín lẹ̀. Yes sir. Bàbá ṣe tó bá kù díẹ̀ káàtó. Yes. Ẹ bá wa wí. Pẹ̀lú yọ̀dá Ẹ Ọlọ́run. pè wá torí nǹkan tí ìyá yẹn ń ṣe tó fi gbà yín wájú Ọlọ́run nìyẹn. Nítorí gbà yẹn ni pé kò wo ọwọ́ wa, kò wo nǹkan tó ní. Ó kọ́ọ̀dù kankan máa ní. Gbogbo tí wọ́n ń sọ yín tí gbogbo ayé ọ̀kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. Kò wo Wá sí gidi ìyá yẹn ni. kò wo ọwọ́ wa, kò wo bóyá owó la ní. Nítorí sọ fún wa ni pé òun gbọ́dọ̀ ṣe tàbí amọ̀délẹ̀. So tó bá máa bá wa sọ báyìí, nítorí máa bá mi sọ, ìyẹn tí ìyàn tó máa gbọ́ tára ẹ̀, ó bá wùn kó kọ́ ọ́, ṣùgbọ́n á pe ara ẹ̀, á pe padà níbikíbi tára ẹ̀ bá ṣe kí ni tó bá lọ há sí. So ẹ má wò ó, ẹ ṣàánú ìyá mi láti ẹ bá kíyèsí nǹkan kan tó bá kù díẹ̀ káàtó. Ẹ ṣe bóun náà ṣe máa ń ṣe ìṣe tàbí amọ̀fọ́lọ́hún pé a sọ fún ẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó kọ̀ bá wí olóògùn mi náà dẹ̀ ní kọ̀rọ̀ sí ilẹ̀ mi. Omele ti tura Ó sì fi yẹn lẹ̀ náà torí pé àti ń kanjú àwọn náà dẹ̀ ń kanjú. Ọ̀kan nínú ẹ̀kọ́ tẹ́ kọ́ aráyé. Tẹ́ kọ́ aráyé. Lèmi ọkàn fi wí kan ni màá wí láàfin máa wá lọ. Ìyá ẹ bàbá òbí ẹ dá. Òbí ẹ dá. Ẹ̀dá ò tuntun rábí. Lórúkọ rẹ̀ ṣe ń ga sí. Ara ẹ̀ dìde. Ẹ bá wa jó. Ọ̀rẹ́ ẹ̀ dìde. Ẹ bá wa yọ̀. Olúwa wa ló fún wa ṣe. Àyàlá ìlà ìlàlá. He's gonna take this place off.